mo tún kí wa pé a kú àtàárọ̀ lórí ìkànnì Akéde Yorùbá tí a wà yìí gẹ́gẹ́ bí a ṣe ń ṣe látàtẹ̀ kan nípa interview tí a ń ṣe ìyún ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn ìyálọ́jà àti Babalájé inú ọjà náà la sì wà tí a tún ti fẹ́ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú màmá wa tí wọ́n wà ní ojúmọ́ máwòrán wa báyìí ẹ káàsán o ìyá wa ẹ jọ̀ọ́ ẹ bá wa gbóhùn sókè kẹ́ bá a dárúkọ yín fáwọn ará ilé. ẹ káàsán o kí ni wọ́n ti wà ní yáàfin ìyá bàbá ẹ ṣé ìkànnì Akéde Yorùbá òun ló wà pẹ̀lú yín fún àkókò yìí a fẹ́ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú yín lórí bí nǹkan ṣe rí nípa àwọn ọjà tí ẹ̀ ń tà pàápàá jùlọ lórí awuyewuye owó dọ́là tán sọ pé ó wá sókè ó tún wá sílẹ̀ léyìí tán sọ pé òun ló fa okùnfà tí gbogbo nǹkan fi wọ́n ǹjẹ́ kí lẹ lè bá wa sọ nípa nǹkan yìí. kọ́lọ̀ ń fàánú gbà wá ní o because wọ́n ní dọ́là ti wálẹ̀ bí dọ́là ṣe wálẹ̀ yẹn ọjà yẹn ò wálẹ̀ lẹ́yìn ráìsì nìkan tó wálẹ̀ náà sí báyìí wọ́n ní dọ́là ló ti ráìsì sí díẹ̀ sí ṣùgbọ́n ráìsì yẹn tètè ó ti wà àti ẹ̀ lé bó tún ṣe ń lọ nísìnyẹn báyìí bí mo ṣe ń bá ní sọ̀rọ̀ báyìí 73-74 ni a tún ta ráìsì báyìí 74 bá tún ṣe ń ta báàgì ráìsì ní báyìí ráìsì ò ti gbéra sílẹ̀ ní bóyá bíi ọ̀sẹ̀ ṣá ó gba ṣàtì last week láti ta ráìsì 55 àti 57 òní ìsìn báyìí bóyá dọ́là wà ní o bóyá àwọn custom lo àmọ́ tó ṣẹlẹ̀ má bàbí kọ́sù ti sú wa. ẹ ṣé pẹ̀lú àlàyé tẹ́ ẹ ṣe yìí nípa bí dọ́là ṣe ń lọ sókè tí ń lọ sílẹ̀ ẹ sọ pé bóyá òun ní ń fà á bóyá òun kọ́ àmọ́ ẹ jẹ́ ká ti ìbílẹ̀ bẹ́ẹ̀ báyìí ká fi mọ́ ọ̀lẹ̀ jẹ pẹ̀lú àwọn oúnjẹ tó ṣe wípé kò náwó àwọn kọ́sítọ́ọ̀mù yún àjọ aṣọ́bodè ilẹ̀ Nàìjíríà lọ́wọ́ gẹ́gẹ́ bí gàárì àbí àwọn oúnjẹ mìíràn tí ẹ̀ ń tà kí ló fà á táwọn náà tún fi wọ́n. tá a kàn rí pẹ̀lú especially nsìn ẹ̀wà tí wọ́n tí mo rí pẹ̀lú ẹ̀wà yẹn ojú wípé ní ó dà pé time ló fà because ó ti bàtẹ́ ẹ̀wà tútù bá dé kẹwàá yẹn tó wálẹ̀ ẹ̀wà yẹn wọ́n gan ni wọ́n gan báyìí gan tó àwọn àti ju ráìsì lọ báyìí because báàgì olóyin nísìnyí báyìí 100,000 97,000 àtà báàgì olóyin báyìí ó ti wọ́n gan ni lórí ti gàárì ó dẹ̀ pọ́n ní bóyá ó jò ló fà I don't know ti gàárì náà ṣe báyìí 70,000 ń là kó gàárì dà báyìí kò yẹ wá tó bẹ́ẹ̀ ni ìtí èso ọ̀rọ̀ àwọn ilé kọ́sítọ́ọ̀mù tó nìyẹn tó jẹ́ títí wá gángan ó tó ṣe ń gbowó lérí nìyẹn kò yẹ wá tíjọba balẹ̀ bá rí tí ó bá bá ṣe sí. ẹ ṣé ìbéèrè míì tí a tún níta fẹ́ bí yín ni pé pẹ̀lú bí nǹkan ṣe wá rí yìí a gbọ́ awuyewuye pé àwọn ọlọ́jà kan wọ́n ti ra àwọn ọjà kan tẹ́lẹ̀ lọ́yìn owó pọ́ọ́kú ṣùgbọ́n tó já sí pé wọ́n ń dóde àkókò tí yóò wọ́n kan tó tà síta táwọn náà wá ń fi owó lé ǹjẹ́ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí láàrin àwọn ọlọ́jà àbí kí lẹ lè sọ. nípa ti ọ̀rọ̀ ọ̀nà ọjà tí èèyàn rà tó wọ́n yẹn mo tí mo lérò pé ráìsì ni ó dà pé wọ́n láwọn èèyàn ní sílé but time tí ráìsì já everybody ti kó ráìsì yẹn síta because kò sẹ́ni tó lè mọ̀ pé báyìí ráìsì ni ó tún máa padà wá rí báyìí. wá sókè. bẹ́ẹ̀ ni torí gbogbo àṣàtì last week gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo last week yẹn ata 55 ata 57 shortage wà lórí ráìsì gan ní time yẹn tó yẹ pé a ti wò pé tọ́ ọlọ́run ṣe ráìsì yẹn pé ó ti máa fi wíìkì at least àti máa ráìsì yẹn bí 40 because a gbọ́ pé gbogbo Ìbàdàn wọ́n ń ta ráìsì yẹn 45 all those things so ní Ọ̀ṣun bẹ́ẹ̀ ìgbà àwọn òrí ráìsì 40 ra o ráìsì yẹn ti wá ráìsì yẹn sí tó jẹ́ wípé ọjà yẹn ń sìn wọn àwọn èèyàn ò rí fi pamọ́ ní ìdí ẹni tó bá rà aṣọ́kọ bọ́ àwa tá a wà nílé tẹ́rù wà nílé o everybody ti da ráìsì nù tán because àkókò tó máa padà gbéra báyìí. ẹ ṣe pé bó ṣe lọ sílẹ̀ èèyàn rò pé ó tún máa wájú bẹ́ẹ̀ lọ tó tún gbéra báyìí tó ẹ kú ohun láti àtàárọ̀ ǹjẹ́ ìmọ̀ràn wo wá lẹ lè fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ọlọ́jà bíi tiyín lórí bí nǹkan ṣe wọ́n yìí tí ara òfin ní máa ní mẹ̀kúnnù mọ́. èmi kàn gbàládùra kọ́ ló ń sànù fún ìjọba tíjọba Nàìjíríà bá lè bá wa wá wọ́n ní ojú sọ̀nùkùn ọ̀rọ̀ sọ̀nùkùn la máa fi ń wò ká máa fojú sọ̀nùkùn wo tó wà ńlẹ̀ nítorí bá lè bá rí ṣe sí i wọ́n lépo máa wálẹ̀ pété kó bá ti wálẹ̀ gbogbo ọjà yẹn máa wálẹ̀ kò sí kókó epo náà most of àwọn lépo wọ́n ti lépo ni mo máa ń síbà wọ́n ní pé ká tún máa wo main sí pé everything máa tún guide ní main tó àtúnbẹ̀ lóhùn kọ́ ló ń jẹ́ mi wá ṣe gbogbo ẹ̀ ká bá wa wá nǹkan sí sí tó wà nílẹ̀ yìí. títa àwọn ọlọ́jà ńkọ́. àwọn ọlọ́jà táwọn ìjọba bá lè bá wa rí sí tó bá yẹ kó máa possible wọ́n ní most of àwọn bí àwọn Lagos nǹkan kan yẹn wọ́n ní dàpọ̀ bá wọn mójútó àwọn ọjà yẹn ní tó bá ní ọjà ilé tí ó tà àbí wọ́n ń tà lọ́wọ́n wọ́n sì ti bọ̀ kọ́mọ pé tọ́jà yẹn bá wálẹ̀ kò sẹ́ni tí ó ta ọjà wọn táwọn èèyàn rà. bẹ́ẹ̀ ni. ẹni tó bá tajà tó bá wọn gbà tọ́jà bá wálẹ̀ bí ó máa jẹun àtàwọn fámìlì ẹ̀ máa jẹ tó bá yẹ fún alára ẹ̀ kọjá yẹn kọ́ wálẹ̀ náà látòkè tọ́jà yẹn bá wálẹ̀ látòkè ní tó fọjà pamọ́ tó náà fẹ́ tà lọ́wọ́n kò lè rí ìta. tọ́jà bá ti wálẹ̀ ṣé bóyá ṣọ́ọ̀pù mẹ́rin wà ń sìn ẹnìkan ta 50,000 ẹnìkan fẹ́ ta 70 kò lè rí ìta
Bẹ́ẹ̀. tí ò yẹn ò lè ṣeé ṣe lẹ́yìn pé kí ọjà yẹn wálẹ̀ tọ́jà yẹn bá ti wálẹ̀ àwọn tó náà fẹ́ tajà lọ́wọ́ wọn ò lè rí ṣeé ṣe fún wọn. ẹ ṣé ẹ kú ohun látàárọ̀ inú wa dùn pẹ̀lú àkókò yín tẹ́ fi kalẹ̀ fún wa lórí ìkànnì yìí ẹ bá wa dárúkọ yín fáwọn aráalé lẹ́ẹ̀kan sí i. orúkọ mi gẹ́gẹ́ mo yẹ sọ ìyáàfin ìyá bàbá everybody know me as ìyá bàbá. ìyá bàbá ẹ ṣé a tún máa kàn sí yín lọ́jọ́ míì ẹ ṣé ẹ kú ohun látàárọ̀ Èdùmàrè á máa wà pẹ̀lú yín ajé àwọ̀gbà o ó dàbọ̀.